Percent. Yes, I thought 12%. Ha! Yes. Because, Yoruba say, oh, ojúlágbà máa ń yá, ẹ má bínú sá o, àgbò kì í yẹ́nu. Wọ́n dẹ̀ ní yára láti gbọ́, bọ̀ lọ́ra láti fèsì. A little I talk, I even cried say I talk am. But, anything that will make your life in this life, you need to, before anything, you cannot like another person than yourself. So, I need to protect my life because I don't want to die young. That's why I even talk that a little. That a little I talk, it can scatter everywhere. Okay. What I want clarify now, sir. All these things where they say, you go see for where I talk before. For that my video I talk, I post them for my YouTube. I talk and say I be Mumu. Everybody begin to call me I be Mumu, I be Mumu. I be president of Mumu. Now, who can be Mumu now? See, sometimes you don't claim right. Because if you are claiming right, you go lose left. Yes. So, Adam pé nǹkan méjì lè ayé yìí, ọ̀rọ̀ tí ìyá èèyàn tó bá wá ń di ọ̀rọ̀ èèyàn pé bóyá ìyá èèyàn ló wá ń di ọ̀rọ̀ èèyàn tó ń ṣe èèyàn. Ọlọ́run nìkan ló lè kóyàn yọ. Bẹ́ẹ̀ni. Ọpọlọ ò rán. Tí ìyàwó èèyàn tó bá dùn ló wá ń di ọ̀rọ̀ èèyàn tó ń ṣèyàn, o ò lè bọ́ àti tó bọ̀ bá rànú Ọlọ́run gbà ló fi lè bọ́. Òótọ́ ọ̀rọ̀. Let me tell you this. Gbogbo àwọn tẹ́ ẹ̀rí tán kọ́mẹ́ǹtì. Dara ṣe tútọ̀ díẹ̀. Dara ṣe kinní kan. A lot of them that comment, they are even worse. They are even do bad pass our own. That is the truth. But ẹni tí ilẹ̀ bá mọ́ bá òun ni bàrà o. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan téèyàn bá dẹ̀ ń ṣe láyé yìí, kéèyàn máa fìbẹ̀rù Ọlọ́run sí i. I'm saying this because of ìwọ tó o bá ń ṣe, if you are doing it and you never expose tí àṣírí ò bá ti tú, mo fẹ́ kó o lo opportunity yìí kó o tiẹ̀ jòkó kó o ronú ẹ̀ pé Ọlọ́mọ fi kíní kọ́ mi lọ́gbọ́n, kó o wò bí fíìmù tó máa ń kọ́yàn lọ́gbọ́n. Mo ti máa ṣe interview kan sí lọ́la, mi ò ti ní mi ní ṣébọ̀ máa ṣe tí màá kó máa sọ lára ẹ̀ ń bí báyìí o, màá post ẹ̀ sí YouTube mi torí pé lọ́la wọ́n lè sanwó fẹ́yìn tí mò ń bá sọ̀rọ̀ yìí kẹ́ ẹ delete ẹ̀, but YouTube mi kò sẹ́ni tó lè delete ẹ̀. Mi ò tiẹ̀ lè delete ẹ̀, mi ò ń delete ọ̀rọ̀ ṣẹbẹ́ ilẹ̀ lọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa sọ̀rọ̀ yín bó ṣe rí. So sẹ́rí gbogbo tó ṣẹlẹ̀ yẹn mo rí online tí everybody ní ọ̀la tí n bá fẹ́ ṣe ọ̀rọ̀ mi lè sọ pé mi lè ṣe pé lásán lórí irọ́, bọ́n tí n bá fẹ́ sọ màá mú kúrántà ní màá dẹ̀ fi ṣe ẹlẹ́rìí. Sẹ́rí gbogbo tó ṣẹlẹ̀ sí mi Ọlọ́run ló ní kí n gọ̀. Èmi tí mo gọ̀ yẹn, èmi jẹ́ kó yé gbogbo wọn pátápátá pé mo smart ju gbogbo wọn lọ. Mọ̀ lójú wọn, èmi ni mo gọ̀. Ṣé bẹ́yìn lẹ́gbọ́n? Ó yá, ẹ jẹ́ ká wò. Bí mo ṣe wà, tá a bá mọ iye tíráàpù tí wọ́n ti dẹ fún mi. Ẹ wo ní bàbá tí ó ti apologize o. Ọlọ́run gan bó ṣe wà yẹn à ń ṣẹ́. Ó dẹ̀ ń gbẹ́bẹ̀. So nípa ti ọ̀rọ̀ bàbá tí over this bàbá tí matter, what do you want to do? Me? Number one, mi lágbára, Ọlọ́run la lágbára. Ìyàwó tí wọ́n dẹ̀fẹ̀ gbà,
a ti gbà ọ̀rẹ́ dín a ti ilé kó lé mi. Ìyàwó tí gbogbo wọn fẹ́ gbà kó ń ṣe bàbá tí nìkan o. Ẹ rí bàbá tí ní àná lọ́sàn-án àná. Ó ń fẹ̀ fún, ó ń fò sókè, ó ń fò sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí mi bá ní ẹ́fídẹ́ǹsì dání? Ṣé ẹ mọ̀ pé pọ́sibú kí n wá sẹ́ẹ̀lì ìsìn pẹ̀lú tó dẹ̀ ṣe? Ṣé ẹ mọ̀ iye olódodo tó ti kú sínú sípò kà nílùú yìí? Tí mi bá lẹ́fídẹ́ǹsì tó kánkírètì dání, ẹ lè rò pé mi kàwé, mo ka ọpọlọ, mo ní ọgbọ́n ju ẹ tó kàwé mi lọ. It is just unfortunately pé mi kàwé. Bàbá tí ní kankan tí mo fẹ́ bá fà torí pé kò rẹ́pù ẹ̀. Bẹ́ẹ̀ni. Kò ń ṣe pé lèmi ló ti wá bá. Bàbá tí ní orí ẹ̀ ò pé tó jẹ́ pé èmi lo maturity fún un. Sẹ́rí pé gbogbo ẹyọ kan tó kàn sí ń dùn mí náà rẹ̀ ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti fọ́ gba yẹn gan. Pé o mọ̀ pé ìyàwó Lande ní kẹ́ ẹ̀ tó ṣe nǹkan kan yẹn irọ́ ni. Dẹ́gbọ́n. Mary Gold tí gbogbo wọn mú sọ́wọ́ yẹn. Mo mọ̀ jẹ́ ká mú sọ́wọ́ ni kí n má sọ̀rọ̀ ń pa ẹ̀. Èmi àti ò sọ̀rọ̀. Ìjọ ẹbí léèrè kó tó di pé Dara kò ní ọ̀dọ̀ mi. Ìyẹn ẹ̀sìn mi yẹn kó tó kó lọ́dọ̀ mi. Àti bí November láti sọ̀rọ̀ mọ́ rárá tí mo ti ní mi fẹ́ rí ilé mi mọ́. Bọ̀ kí ló fà á tó sọ pé ò fẹ́ rí ilé mọ́? Tó fà á ni wípé sẹ́rí gbogbo síìtì tán ṣe yìí gbogbo ẹ ti wà lọ́wọ́ mi a ti tó láti ìgbà tán ti ṣe ló ti wà lọ́wọ́ mi. Mo wá wò pé ọmọ yìí ó lè pa mí. Ọ̀rẹ́ sàn bí mo ṣe wá rí mi sọ kankan sẹ́rí mo sọ wípé èèyàn 21 bàbá tí ìyẹn ó fẹ́ fún ó fò sókè ìyíkọ mẹ́sàn-án lọ́dún ìgbẹ́jú kìíní kan mo kàn wò báyìí pé ọ̀dẹ̀. Mo wò pé ọ̀dẹ̀ lélẹ́yìí ok èmi tí kó tó di pé ó sọ̀rọ̀ lálẹ́ àná yẹn èmi ti kọ́kọ́ fẹ́ wá sọ fún un pé tó mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ you don't have any evidence against me to give me allegation that I mention your name say you are lacking my ex. But now I want to talk in public, say officially, say you are knocking my girl. But because of say he don't talk, I decide not to talk him again. But as I call him out before, I no even mention anything wey he do. But people know me say I never talk shit about anybody. Many people don't do me bad for this industry. I want big women of this industry. Big men, big women. I no go cut them out because they get power past me, they get money past me, they get everything past me. If I talk them, they go say, I want to use them trend or I want to use them gather money. Baba, I dey watch everything, how all of them they got knock my ex. So you get video evidence? Well, I talk am well. Not be only Baba T I get. Tomorrow, I go do one video, official video. I go mention because the reason why I want to do that video, I go do am tomorrow. Anybody should not call me say Lande, the one way you do, he don't do. No, because they don't know wetin I dey face. They don't know how I dey hide myself where I never die. Because big men dey. You understand? The reason why I talk that one out, now people where they knock her, where are they prostrate for? Now them they call me say Lande, not of you, because of your child. You.
Hmm. I can't. So na that time I can't use my brain. Make I no talk am. But I see you now. You do now. You do so now. So if I no talk, make people know now. Una go come back me silently. If he say they kill me silently, this my head, una go see the pity her because of me. They gather money for her. So if you like, put am like say I dey cap online. That's your problem. If you say I dey expose my this thing, But that's your make I problem. ask you, how you take know say she dey do this kind thing? Wetin make you Na God go suspect punish am? you. You dey grace. Pẹ̀lẹ́ jàre brother mi. Yes, sir. How you take know? Báwo lo ṣe mọ̀ pé nǹkan míì wà ń bẹ̀? Ṣé irin ẹ̀ ò mọ́ ni àbí fóònù ẹ̀ ring ò gbé fóònù? Báwo lo Okay. ṣe mọ̀ pé? Make I tell you the truth. I go tell you the reason why I say that Mary Gold, my manager, where they talk say na him do video. I swear to Almighty Allah, Mary Gold will never send me any one video. I swear to God Almighty Allah. Until I call now, I swear for her, say, you know me since this time, you dey do me. You do this, you do. Network. So the first time where I call am say Mary, wetin dey Lande and wetin dey for Dara and makers and Babati, I swear to Almighty Allah. Mary go tell me say Ijoba wà látàláì Dara kò fẹ́ makers o ṣùgbọ́n and na makers at first ask ṣùgbọ́n makers tó ṣẹ̀bọ̀ kò gbà. That's how Mary go tell me. I swear to Almighty Allah. I can't tell her. Wetin dey Dara and Babati between. He say Ìjọba ta ló sọ fún yín kinní kan. Mo ní Dara ti. I tell her say Dara don tell me before already. I tell Mary Gold. Because I get my own evidence for hand. As I tell Mary Gold, na so I tell Dara. As I tell Dara say na set up. Mary Gold ló set up. As I tell Mary Gold say na Dara it's true. Òun ló ń gbé Dara lọ sọ́dọ̀ Babati. But àwọn ò ṣe kankan o. Àwọn mo kàn ń wò báyìí. I block her. So since then, piti don dey mass them, worry them. Me, because of say Babati, kò ṣe pé wá bá nù lé mi, kò sì ṣe pé ó rape ẹ̀. So I don use that and tí mo kọ́kọ́ fi ṣe fídíò yẹn pé ìwọ tó ti mọ nǹkan tó ṣe bóyá orí ẹ̀ máa pé á tiẹ̀ pè mí irọ́ tó tiẹ̀ pa kóhùn mọ̀ pé ẹ̀sìn mi nìyẹn kó tẹ̀ wá pa fún mi pé Lande ọmọ ìyá mi o wà látàláì ọ̀rọ̀ tó kí ló ṣẹlẹ̀ tó fi ṣe fídíò yẹn ó ṣerú nǹkan báyìí rí. That's my opinion tí mo fi ṣe fídíò yẹn pé màdé sọ fún mi pé àlàyé kí ló ṣe yẹn fọ́nbù kò yẹ kó máa lọ báyọ̀ wàláì mi mọ̀ pé yàwó ẹ̀ ni o mo mọ̀ pé ẹ mọ̀ bọ̀ ẹ tẹ̀ sọ yẹn as bó tẹ bóyá kanjú ti mú ẹ understand ẹ ti ọ̀sẹ̀ yẹn as excuse màdé wà láyé ó dùn mí o ẹ mójú kúrò kò sọ̀rọ̀. The next thing he come dey do national motivational speaker. See Mr. Beast, I know you well. You are smart. E get some question wey you go ask me here. Be me say wey I no go answer you. Wey dey man. Na only me go get am. As Babati don apologize publicly, Babati he don comot there for life. Babati I go delete everything. So the
other people where they involved, if all of them call now and begin to apologize, hey, network, oh. Welcome back, brother. Me. No mind them. They come in. I no go big. I go talk my own. If the person die now only picture they go post. No anything where you feel save your life. Don't let anybody deceive you. Because do you know why I make that video and all those things? Now that man ex, I know say now very dangerous girl, very dangerous. But did you not, when you were dating her, Shebesha dates Keto marry? When you were dating her, did you not see the signs? So rakbere. I swear to Almighty Allah, I never see any single sign like this. And see, since we don't marry now, past 3 years, so we don't born. I never see success and something. I never see suspicious. I never suspicious. I swear. Answer. Since me and she, we never fight for one day. You say me they go say so marriage day where we say we are always happy. Even though when I'm in problem, we never fight for single day like this. Since 4 years, no single day, no traces, nothing. So how did it now get to where it got to? That's why they say some women are heavy and very dangerous. So are you going to blame Dara or are you going to blame Marigold now? In your own opinion. I will blame 2 of them. The reason why I will blame Marigold, I call her my manager. That's number 1. Marigold is a true her. I meet Dara. Is a true her. She left. You know, say alámọ̀jà gbàbí tá a gbà wá lọ, òun gbàbí tó gbà wá lọ. Òótọ́. You understand? So what I only blame her for is that she knows, say that medical, she know how much I love her by herself. And not be only her, all Dara friends, and all people around me. Sir, you don't know the kind of person I be. Now people where they around me, now they know the kind of person where I be. See, anybody where tell you say me and him or she fight, that's me the person. Now even though if you do me bad thing, now she go live or he go live by himself. Tó bá tún ṣe kà fún mi, òun ló tún máa tì tó tún máa lọ. With everything where Dara do for me, níbi tí mo tún rí dìde tí mo fẹ́ tẹ́ lọ́rùn dé, because of I don't notice her pé ó máa tó jẹ́ kí n farabalẹ̀ tí mo fi di dìdìrín fún tán ni pé mo rí i pé tí mi bá mú dáadáa báyìí kí n dé lókùn méjèèjì báyìí ó máa jábọ́. Tẹ́ bá bá oko nídìí ẹ̀ á sọ fún pé sùkù ni. So mo gbọ́dọ̀ rí i pé mo táìtì ẹ̀. Tó bá ti dọ̀la mo máa ṣe fídíò kan máa post sí YouTube mi. Màá dárúkọ kó lè mọ̀ ní tí mo ṣe fẹ́ ṣe fídíò yẹn lélẹ̀ o. Marigold yẹn mo fẹ́ kó jíyẹ̀ ẹsẹ̀ ní mi ṣe sọ̀rọ̀ látàárọ̀ torí kó dalẹ̀ mi. She betray me. I call you manager, you dey stay with me, we dey stay together. Nígbà míì, màá dìde lórí bẹ́ẹ̀dì fún ẹ. Ìwọ àti Dara ẹjọ́ máa sórí bẹ́ẹ̀dì pọ̀. Èmi máa dìde lórí bẹ́ẹ̀dì, mo lè sùn sí ti room. Níbi tí mo kí ẹ̀kún ọdẹ, mo fọlọ́ba búra and they do knock my head in front of you. For you to know, say everything I say is true. Before the matter of this truth or dare come out, do I never say it before? All the interview, that one interview
where I do. Just tell me a single line that I said here that never come out now. And I only say 12 out of 100. So I just want you to put how heavy and how depressed I was being some years ago till now. Amode Musara. Ṣé mọ bó ṣe máa rí ìyàwó tó jẹ́ pé ẹ lọ́ọ̀fù kẹ́ẹ̀dẹ̀ máa wo fídíò ẹ̀ láti bí 4 months 5 months bá ṣe ń láìkì ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa rí gbogbo nǹkan tó ń ṣe bá ṣe máa ń láìkì ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ máa tọ̀tọ̀ kẹ́ẹ̀dẹ̀ jọ máa gbé. èèyàn lè ya wèrè. I wanna run mad, man, but I know that's what I can do that can save me. But how I know, I won't talk it here, but I will talk him tomorrow. But I swear to God, Mary God, he did not send me any single video. If the Mary God send me, how did you get the video, Lande? Sir, báwo ló ṣe get the video yẹn? I will talk him, not here. I will talk him tomorrow, sir. I promise you, I will talk everything tomorrow, but I will not talk him here. Àwọn kan ti wá, wọ́n wá bá mi. Mo ní I no go show you video. Nígbà tó máa kún lé mi, ẹbí fún rẹ̀ ọ̀bẹ mẹ́ta ló yọ sí mi. 3 Kí ló le tó yẹ, kí ló ṣẹlẹ̀? Ó ti fẹ́ lọ ti pẹ́, so before she dey manage me, but when money finish pátápátá tó kórí ibú ẹ̀ gbogbo nǹkan tó ṣe ìmọ̀ kéèyàn ṣe oògùn owó gbogbo nǹkan tí ọmọbìnrin ń ṣe fún mi kéèyàn máa ṣe oògùn owó yẹn máa tán. Ṣàlàyé kí ló ṣẹlẹ̀, as in báwo ló ṣe ṣe? Ẹ káàtẹ̀ yọ sí spiritual ìyàwó ilé ẹ̀ tó ń da àyàkùn kí obìnrin mọ̀ wípé ọkọ òun ìyàwó ọkọ òun nígbà tí mo ti fẹ́ ọmọ yìí láti bíi 3 years ìgún àyọ obìnrin mi jọ mí lọ. Bẹ́ẹ̀ ni mo gbọ́ ẹnu ni mo lè fi sọ. So you were faithful. Mo fẹ́ sọ lóyìnbó fáwọn tó máa gbọ́ tòrẹ́ lómi ò gbọ́ Yorùbá. So you were faithful to this woman. Ẹbí lèrè sí know by herself. She know by herself. Àwọn ọ̀rẹ́ mi tó bá ń wo life with dem know. Òkòbó náà máa ń pè mí. Àìsàn nínú fídíò tí mo sọ lọ, mo sọ wípé me wey be say I dey do 2 hours. People think I dey cast cruise. No be 2 hours. Àìsàn I dey do more than 2 hours, 3 hours. Sometimes I no go wá at all. Báyìí ní wá rárá. Àìsàn Ọlọ́run bá ń gbọ́. Mi ìṣeré. Wákàtí 3 gbáko lórí ọmọ ènìyàn. Lande. Ẹ máa gbọ́ tí n bá ṣe àkọ́kọ́ bóyá tí n bá wá ní bíi 15 minutes tí mi bá gbọ́ ra mi pé kí n rìlọ́ọ̀sì tí n bá ṣe mọ̀ pàpàpàpà tó bá fi lè dry papọ̀ tó lọ papọ̀ kò wá mọ́ nìyẹn. So na yín I come dey wonder pé. So gbogbo ohun tó ń fẹ́ ló fi tẹ́ ẹ lọ́rùn. Yes. But later ó wá di wípé nígbà tó bẹ̀rẹ̀ òsì yẹn màá sọ lọ́la torí kí n kàn Mary God yẹn náà ó dáa náà bó náà ṣe ń jìyànṣẹ́ yẹn o bọ̀ káwọn èèyàn lè mọ̀ pé nǹkan ló sọ fún mi àwọn méjì míì tó tún náà kí ẹ̀ tí mo ní fídíò tí mo ní lọ́wọ́ ó tó 8 lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé tí Mary God ò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣé Mary God ló sẹ́ndì ẹ̀ sí mi? Òun náà. I understand. So ó tó 8 but now mo fẹ́ béèrè kan. Mo ti fẹ́ bò láti kí tẹ́lẹ̀ but ìgbà tó dẹ̀ ti di pé kíní máa mẹ́mí mi lọ àfi kí n sọ̀rọ̀ sókè. Ìdí mo kàn ń fẹ́ sọ sẹ́ẹ̀rí tí n bá dẹ̀ dárúkọ wọn àwọn ẹlòmíín tẹ̀ ń wo industry tí láìfù wọn ti ń sẹ́ẹ̀tì bọ̀ tó jẹ́ pé ìyàwó wọn ló gbé wọn ayé wọn máa bàjẹ́ ní ìdẹ̀rẹ́dẹ́ àti ṣe báyẹn fún wọn. Ọlọ́run bá ń gbọ́
táwọn bá sọ̀rọ̀ àti tírẹ́tì mi màá dárúkọ wọn kò sí tó máa ṣẹlẹ̀ ẹ lè pa mí o. Wàláhì ẹ lè pa mí àfi tí Ọlọ́run bá sọ pé àsìkò tó anybody ń lọ ni tí n bá dárúkọ wọn kò sí tó máa ṣẹlẹ̀. Bọ̀ ilé wọn ń tò mo rí wípé wọn ò jẹ̀bi wọn ò wá bá ń lé mi. Bọ̀ kán yé borúkọ mi jẹ́ kán yé tírẹ́tì mi. Nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tó dùn mí fún jù bí mo ṣe láìkì kẹ́mítì tó mo sọ fún kẹ́mítì ọlọ́rọ̀ mi ni mo sọ fún jésà mo ní kẹ́mítì mo ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ mo ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ ó ní kò ṣẹlẹ̀ ó ní òun ti bí bàbá tí ìjẹsà náà náà bí bàbá tí pé ó mú mi radiator ó ní kẹ́mítì you are trusting bàbá tí than me pẹ̀lú bá ti dọ̀wà tó láti bí 4 years iná àti kẹ́mítì yìí tí pàdé ọmọ olórí burúkú yìí tá a ti jọ wà ọmọ yìí ló dá ara òsì ẹ̀ ló dájà sẹ́nu àti kẹ́mítì lánàá kò náà ṣe pa àjà bóyá nìkan tó náà rí ni tó náà lọ́ra mo sọ fún un pé ẹni báyìí ń bá a sùn ẹni báyìí ń bá a sùn ẹni báyìí ń bá a sùn ó ní bàbá tí irọ́ kìnnìkan. Kẹ́mítì ìyàsẹ́ ń kòròdú ó yẹ kí n wà bẹ́ẹ̀ ní tí ò jẹ́ ń lọ nìyẹn torí pé she did not believe me mi ó believe bàbá tí jù mí lọ. Why tó ṣe máa believe bẹ́ẹ̀ kó believe bàbá tí. Yes, because she know I tell her say I tell evidence ìgbà tó ti believe mi yẹn ó ní fídíò kan tí ó yẹ kí n fi ran Kẹ́mítì na wà ní oṣù à mo ní fídíò yẹn ó ti delete mo ti transfer sórí fóònù mi. Because mo wá rí i pé for this situation nobody to trust again. Everybody just show me the small video. Now mo fẹ́ béèrè ìbéèrè kan ṣé ìfẹ́ yẹn ṣó ṣì wà àbí ìfẹ́ yẹn ti lọ tán pátápátá ṣé wà bíi ti bá wà hope ṣì wà for your wife and you still love her for your ex. Number one kò sígbà tí àfi tí n bá fẹ́ parọ́ bíbá kò sígbà tí n bá rántí kan ọ̀rọ̀ ẹ̀ tí ó kì í dùn mí tí ó dẹ̀ kì í tọ́ṣì àti mi because she is the person that I really love gan before but ẹ mọ irú àwa tá a bá máa ń lọ fi tó bá ti bírèkì ó ti bírèkì nìyẹn no control àwọn ó ti pọ̀ jù ní tó wá dùn mí tó fi kó bá rẹ̀ ni pé ẹ jọ sà kí ló lọ gírántì interview tó lọ gírántì yẹn fún tí ò fẹ́ fi mi sáàfi ṣẹ̀sìn mi sọ tó ṣe nà kí ló dé tó lọ gírántì interview tó lọ gírántì yẹn lánàá yìí kí ló lọ fi rẹ̀ ṣẹ̀sìn fún kò tẹ̀ rò pé òun lọ́mọ ẹ wo tíyàwó lè ń sọ gbogbo tí mi fẹ́ kó ṣẹlẹ̀ òun fún rẹ̀ ló tún wá jẹ́ kó tẹ́ ẹ mọ̀ pé DPO kan ti pè mí àti ẹ̀tàn ti fẹ́ bá wa ṣẹ́tù ẹ̀ ó ní kò ṣẹlẹ̀ mo ní mo ní evidence ó ní post ẹ̀ mo lè bímọ fún mi ajé níwájú ibi tẹ́rù ti bà mí nìyẹn níwájú DPO yẹn ó dẹ̀ ń gbé mi ṣépè again mo ní pẹ̀lú àdúgbò tó ṣe fún mi wáìtì ètì yìí tó báyìí nígbà tó máa kó lọ́dọ̀ mi you know how I ìná tó máa dọ́dọ̀ mi wo bó ṣe fi mí sílẹ̀ lọ bọ̀tí ẹ ló ṣe o kò ṣètò náà ọlọ́run dá ìkó lọ ṣé tí ó ní àbíta náà pé ń gbà ọlọ́run dá kó lu ẹ̀ padà tí mo dẹ̀ bìlífù pé kò sí tọ́lọ́run lè ṣe bí mo ṣe búrọ́kì tó mo ní bílíọ̀nù dání lórí Instagram mi tájọ máa ń sọ̀rọ̀ ìròbẹ́ nìkan lè sọ pé mo wá tọrọ owó lọ́wọ́ rí pé mo mẹ́sẹ̀jì pé abeg come and give me 20,000. No.
mi ṣe rí àfàwọn kọ̀ọ̀kan tẹ́ ń bá kàn rí notice pé bàbá ṣe mọ tó kóòsì èèyàn ni ibi tó ń gbé mọ́tò lọ ṣe gbogbo ẹ̀ lọ tó ń lọ yìí tó wà ń fẹsẹ̀ rìn gbàbẹ̀ kọjá mọ̀ pé nǹkan burúkú ni ẹ̀dẹ̀ ní mọ́ sọ̀rọ̀. So easy. Now ká pé ìgbà tó wà lọ́dọ̀ DPO yẹn kápó ti sọ pé òkè ọkọ mi dáríjì mí mo ṣe mistake. Would you have forgiven her? I swear to Almighty Allah, I will forgive her, but she will never come back to my house. I will forgive her, and that interview video I made, I will never do it. That post everything. I will never do it. But in that place, he's still making mouth. Ó tún gbé mi ṣépè. DPO yẹn fẹ́ gbẹ́ etí ẹ̀. Ó tún gbé mi ṣépè. Nígbà tí mo dẹ̀ kó bẹ́ẹ̀ tán, àwọn message threatening message kan ó dẹ̀ ń wọlé fún mi látọ̀dọ̀ ọkọ ẹ̀ mẹ́kàsí tó kó lọ. N tó bá mi lẹ́rù nìyẹn pé ọ̀gbẹ́ni use your brain. What about now? Because me ní parọ́, I know you love her. I can't lie on that. Ọmọdé wà láàrin yín. Ọmọ so yín pọ̀. Tó bá wá, tó bá lóhùn, tó bá tọrọ ìdáríjìn, tó dẹ̀ sọ wípé òun ready láti lọ fún counseling. Òun dẹ̀ ready láti hùwà ọmọlúàbí going forward. Ṣé àyè wà tó fi lè gbà padà? Let me ask this question in English. If she's willing to repent and she's willing to beg you and ask you for forgiveness because of the child that joins you people together, are you willing to forgive her? Despite everything that she did to you with Baba T and the other marigold and all that we heard, because I heard her saying some things today. But you, as a man that loves her, and I know you love her, for you not to have gone outside for 3 years inside marriage, it means say you love her. I will answer you my own. No, I'm sorry, sir. You get wife, sir? I get. Your wife, I pray he won't do all this shit. But if your wife do this kind of thing and is seek for your forgiveness, can you forgive her and collect her back? I'm sorry to ask that question, sir. It's a hard thing. It's difficult. It's difficult. But I know, you see, because of love, are you not loving your wife? Are you not loving your wife? Just put myself in your shoes. See, just say, I'm a man, human being, and you are a human being too. Just so me, if I will collect her or I will not collect her, I will say my own. Your own may be different to my own. I want you to answer me your own. Say, but this situation, it happened to me, Lande. This is what I will do. Just say, it may not be what you do, I will do. And if it is what you will me, do, if I love her like my wife that I love, I will be willing to go through counseling. I will be willing, unless I don't love her again. If I don't love her again, okay. If I love him, it will be 10 years of work. It's not going to be easy. The trust is gone. But as a Christian, especially if I love her, that's why I asked you that question, because I did look inside your eye and I see say love still remains, and it is not a bad thing. Tomo, about me, I cannot advise you, because now you know what in your eyes see inside. But I will tell you something. If this girl is ready to repent, if this girl is ready to change, and if this girl is ready to submit herself to counseling, if she's ready to fight for your love, I will say I cannot advise you, but I will say give her another chance. That's me. I may be wrong. You see, I'm not like person where I dey respect you a lot. I know people where you dey follow talk. I see you as a responsible man
the people you dey always carry come this life. That's why I join. Na better person, educational person, not illiterate person, not oloso. So you never ask. You ask me like 10 questions. I don't answer you now. Only one I never answer you. Only single one I asked you now. You never answer me. Me, I tell If it you, is say you, me, if I love my wife, I go collect them back, but condition mark more. O ma which condition? First, o ma lọ fún counseling. Okay. Second, I want to see her work for our love. O ma ṣiṣẹ́, mo ma rí wípé true, you want this thing to work. It's not going to be easy. I cannot tell you that gbà padà ọwọ́ ẹ ló kù sí. Tó o bá dẹ̀ gbà padà, you are right. Tó o bá gbà padà, you are still right because it is in your hand. Yes. Ẹlòmíì máa jọbẹ̀, ó máa ta lẹ́nu. Ẹlòmíì á jọbẹ̀, wọ́n á láta ẹ̀ ò tó. Okay. It is in your hand. I'm not saying this in public. If she not even need to come for forgiveness anymore. I swear to Almighty Allah, I see it as a journey of my life. Ẹ mọ̀ pé ìrìn tẹ́dà bá máa rìn láyé kò lè ṣaláì rìn máa rìn. So bọ́lá ṣe ni màá rìn nìyẹn. I swear to Almighty Allah, for me too, because I get sin wey be say me too I dey do, wey be say you no fit see. Now e dey between me and God, and everybody get im own. So for God to forgive me, I forgive her, but e can never come back to me. I forgive her. Everything she do to me is gone. I forgive her, but it can never come back to me. And that is valid. I don't think that is that kind of person, he cannot even see the child I have with me. Because I thank God. Do you know how the child get to me? How did the child get to you? Once he left my house, January 2, my family called her mom. I go to her mom. My dad is asked me to go to her mom's house. When I went there, I greet her mom. As I greet her mom, they say, báwo ni? They don't even ask me single question. If you never see the interviews I post on my YouTube, they never say wetin happen between you and your ex. They just say, take your child. They just carry 2 years baby for me. 2 years baby is with me inside house. As I go now, you see, I dey come from location. See, na my friend they come dey dey with me. I no fit sleep for the location that they greet you. Well done, oh, brothers. Yes, sir. I no get car. But make we just dey, as I no get car, na Benz like 60 million that they use carry me waka like this. You understand? 2 years baby dey my house. Na me know how they go school, do everything. He go sit, he go do everything. Ìyẹn ló fi ṣe èmi. Gbogbo tó sọ látàárọ̀ yìí, ó ní ìdáríjìn, eléyìí ò ní ìdáríjìn. Kò gbọ́mọ lẹ̀. JÁDE, no, kò gbé lẹ̀, ẹ má sì mí gan. Okay. She carry her go. She carry the baby go. He go drop her for her mama. As he drop her for her mama, the boy wey because of him leave am for my house. She go meet am. I go her mama house, say make I go explain, say her children don leave my house o. Dem no ask me question, say wetin she do. Her mama come carry my children wey she carry am give me, say make I collect my children. Ṣebí wọ́n sọ pé aya burúkú ṣe é fẹ́, àná burúkú. She no be person wey I just pregnant for road o. I marry her new, but where I fear am, she tell me in the front of DPO say
Me and she never marry. I swear to God. Let's talk about that. What type of marriage do you have? Is it court wedding? Is it traditional? What type of marriage do you have? Since in Muslim, I be Muslim. So Okay, in my family, I say Nikai. Okay. I say they be with everybody. Tun Gbé not Gbé. Tun Gbé not gbogbo bloggers ló gbé ńgbà tá a ṣe Nikai. Tun Gbé náà tá a ṣe gbogbo ẹ̀ táwọn family mi wá. That's what God say in the wedding. À ń ṣe party, à ń pe Sani Adé, à ń pe Wàsíù Àdé yẹn, ẹ pe èrò kan wá jẹun nìyẹn. So we do traditional wedding. But if she always fight me since 2 years to 3 years and say we should do court wedding, I say no. Nobody do it in my house, in my family. She say she's not me. Our family no lajú. A lè fẹ́ travel out. I need the money. And so if they need that, when the time reach, we go do it. But now, I know if you do, we dey always fight for the court wedding. Say I can lọ sí magistrate ni. I say no. So I no do court wedding. When this girl dey my house, everything wey she meet in my house, everything gone. I sell everything. Na only single house I no sell. Only one house where I get I no sell. So as she enter your life, you begin to sell your property? Everything. Problem since where she don which kind problem? Which kind problem? Irú wàhálà wo ló mú yàn talé? I no sell house. Okay. I say na only house I no sell. Okay, every other thing you sell. I sell car. I dey enter gbese from another gbese to another gbese. And sir, I no wan do is say this how I know how I get the video. This is the person. If you say na person send me, I go tell the person. Torí tẹ́ bá tẹ̀ máa pa Mary yẹn, kẹ́ ẹ pa pé ẹ̀dọ̀ sí òsì, kó mọ̀ kó ń sòsì. Ẹ má pa pé òun ló send fídíò sí mi, òun mo ṣe fẹ́ ṣe fídíò yẹn lọ́la. Bí fídíò ṣe dọ́wọ́ mi, everything. Ìgbà tí fídíò ti gbà wà lọ́wọ́ mi, ó tún máa torí pé wọ́n drag ọmọ Mary yẹn, màá wá fún evidence méjì àwọn tó tún bá sùn tí màá tún dárúkọ wọn tí Mary ò dẹ̀ sí bẹ́ẹ̀ ń gbà tán ń bá sùn. Káwọn yẹn náà wá jáde pé àwọn fẹ́ sùn mí pé kò ṣẹlẹ̀ o. Káwọn náà tún wá sùn mí pé kò ṣẹlẹ̀. Kí n tún bá kórúkọ èèyàn méjì tún sáré bàjẹ́. Ẹ mọ bó ṣe wà péǹtò kán máa spáàkì ìyàwó yín lójú yín báyìí. Pá kẹ mọ ẹni bá ṣe ń spáàkì ẹ̀. Mo sọ fún mo ní Dara, mo ní eléyìí tí bàbá tí ẹ mọ̀ pé gbogbo yẹn tẹ̀ ti lọ ó tẹ̀ ti sọ díẹ̀. Nígbà tó mú kóònì kí sí tán tó kí n rán létí ìgbà tán kó kí sí tán á ń wọ yàrá lọ á ṣẹ̀ṣẹ̀ wá lọ gbára wọn dáadáa. Now gbà tó ń lọ sọ́dọ̀ Marigold bó ló sọ fún wọ́n pé òun lọ ń gbà ẹ̀? Ó sọ fún mi pé òun lọ sọ́dọ̀ ìyá òun. Ó sọ fún mi pé òun lọ sọ́dọ̀ ìyá òun. Bọ̀bọ́ mẹ́kàsì tó torí ìjẹ́ kó lọ́dọ̀ mi. Bọ̀bọ́ yẹn máa ń wá sọ́dọ̀ ìyá ẹ̀. So you are saying that ìyá ẹ̀ mọ̀ sí? Ẹ nà 100. Ìyá ẹ̀ máa ń dáná fún bọ̀bọ́ yẹn. Ẹ má káwọ́ mọ́ rí i. Mẹ́wàá ń ṣẹlẹ̀ tí wọ́n kọ́ ló burú jù o.
lójú ọmọ mi o tọmọ mi tún wà ń bẹ o. ó ga o. ó mọ̀ pé èèwọ̀ mi ni kinní ó dẹ̀ ń fún mi léèwọ̀ jẹ sẹ́mi kó fẹ́ pa mí. ó mọ èèwọ̀ mi o ó mọ èèwọ̀ mi o pé èèwọ̀ ẹ̀ lélẹ̀ o ó dẹ̀ mọ̀ fún mi léèwọ̀ yẹn jẹ kí ló mì bóò ni mi ṣe ní mí sọ̀rọ̀. bàbá pẹ̀lú bí mo ṣe ní mo búrọ́kì tó pé kò sówó lọ́wọ́ mi tó mo sì mọ ilé tí wọ́n ti lé ọmọ mi jáde tán ti ní mọ́mọ́ mi yẹn èmi mo sì gbà fún wọn o èmi mo gbà fún àwọn ọmọ mi ẹ o. kò ń ṣe kó bù ẹ wo bàbá ìtọ́jú mi ti rí nígbà míì àwọn èèyàn máa ń wò mí korofó ní mí o. àwọn ọmọ tó bá mi lẹ́nu skíìtì tó jẹ́ pé ànàná dé gbogbo wọn tán bá ń sọ̀rọ̀ sí mi báyìí ní tutọ̀kì báyìí mo kàn máa ń wọ̀n báyìí ni torí pé mi tún gbọ́dọ̀ bínú kí n kú òun bẹ́ẹ̀ torí pé mo máa ń rí tọ́rọ́ kọ́bọ̀ náà owó oúnjẹ ń bẹ gbogbo all platform mi á demonetize mi. kí ló ṣẹlẹ̀ kí ló fa demonetization. mọ̀ pé téèyàn bá ti gbó lórí burúkú sílé tó ń fúnyàn léèwọ̀ jẹ oríṣiríṣi nǹkan àjálù ló máa ṣẹlẹ̀. mo wá di ẹni tí àwọn pampe àwọn rẹ́mọ̀nì tán lé kiri àwọn èèyàn mọ̀ sí gbà yẹn mo yá 1.5 lọ́wọ́ rẹ́mọ̀nì mo fi san bíi 4 million. bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn fáàsì mi tó mọ̀ wọ́n máa mọ tí mò ń sọ yìí mo fi san bíi 4 million. ẹ wo gbogbo ọmọ nàìjíríà ẹ wo nǹkan sẹ́ẹ̀rí tó bá tí èèyàn bá sọ pé òun gbọ́n ju ẹ lọ ẹ jẹ́ kó yẹ nìyẹn pé kó lè gọ̀ tó yín. ṣé ẹ ti rí before kẹ́ tó kí gbogbo wọn tó máa jábọ́ kẹ́ tó rẹ́fídẹ́ǹsì ní nàìjíríà yìí ṣé ẹ ti rí ẹni tí ọkùnrin àtobìnrin tẹ́jọ ní issue tẹ́jọ ní problem rí ní nàìjíríà yìí tí àwọn èèyàn àtọkùnrin àtobìnrin àtọmọdé tẹ́ndẹ̀ sọ̀pọ́ọ̀tì ọkùnrin tẹ́ndẹ̀ fobìnrin yẹn lẹ̀ bíi tèmi ṣé ẹ ti rí rí kẹ́ fún mi lẹ́sàmpù. mi ì tí ì rí. yes bọ ọlànú kan àánú yẹn máa dìde ní ìmẹ̀yàn ìlówó ṣá tí mi bá ní ẹ̀rí tó dájú sẹ̀ ó pọ́sibù lórí bá ṣe bá yàwó mi sùn ká tó rán mi lẹ́wọ̀n. àwọn kan wà tó jẹ́ pé tí n bá sì dárúkọ wọn ó pọ́sibù kan pa mí àǹdẹ̀ lè rí mi bá nǹkan mọ́mọ́ fẹ́ dá lé wọn rú ni torí ayé wọn máa bù. bọ́ bẹ́ẹ̀ ṣe bà ayé tọ̀dọ̀ ọ̀tá tèmi jẹ́ èmi ò ní bà tayé yín jẹ́ ní tèmi ti fi máa sọ fún yín pé mo tún dùn ìlọ nìyẹn sẹ́. ẹ̀yin ẹ mọ́ra yín o ẹ jẹ́ ń sọ kinní kan fún yín màá sọ díẹ̀ fún yín kí ẹ lè mọ̀ kí pìtìpìtì lè máa bá yín kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ yín. ó lẹ́nìkan tó pè ní godfather fún mi kò pè ní godfather ó pè ní bíi bàbá fún mi ní dárúkọ ẹ̀. Lande ń dákàrà wọn ìyẹn tún wá pè mí pé Lande ìgbà tí nǹkan báyìí ń ṣẹlẹ̀ ó sì wá sọ fún mi ṣèbó mọ̀ pọ́mọ̀ mi ni ó wá sọ fún mi pé sẹ́ndì nọ́mbà Dara sí mi mo wò báyìí mo sọ fún un kó máa gbọ́ mo ní mi ní nọ́mbà ẹ̀ mo ní mo ti delete tiẹ̀ mo ń wò pé ẹ̀ mọ̀ mi ẹ̀ ń ṣe mí lẹ́ni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jọ sọ̀rọ̀ tán tẹ́ ẹ tún pè mí ẹ tún wá ń béèrè nọ́mbà ẹ̀ lọ́wọ́ mi ṣé ẹ mọ̀ pé wọ́n fẹ́ pa mí. ẹ understand ọ̀rọ̀ pọ̀ tó bá jẹ́ jẹ́ pé gbogbo ohun tí mò ń sọ náà irọ́ ni ó dàbí òun pẹ̀sẹ̀ kọ́kọ́ rí òótọ́ ẹyọ kan mú jáde
Lálẹ́ àná wọ́n sì threaten mi o. Bẹ́ẹ̀ mo sọ fún lálẹ́ àná kó tó di pé gbogbo kàsàlà tẹ́ ń wò yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá bọ́ọ̀sì. Ẹ̀yin náà wo bí bàbá tí ṣe lè bìlífù pé bàbá tí ṣe kìíní yẹn lóòótọ́ pẹ̀lú fídíò tó ṣe láàárọ̀ àná. Èmi ò tiẹ̀ believe ẹ̀. Gbàmú wá rí lórí program àwọn àǹtí yẹn tó mi ò mọ àwọn àǹtí yẹn, mi ò ń lọ sí TikTok tó yẹn. Mo kàn máa ṣe live mi máa dẹ̀ lọ. Àyà mi já. Mo kàn fẹ́ sọ díẹ̀ fún lára àwọn nǹkan tí mò ń pa sí níbi lè fẹ́ àwọn parọ́ mọ́ bọ̀bọ̀ ẹ̀ ní ṣá. Ó dẹ̀ lọ bẹ̀ ó dẹ̀ ní at least mo gbọ́ part tó ní páwọn jọ ṣe dog páwọn ṣe yẹn. Gbogbo tó sọ yẹn èmi ni mo sọ mọ́ pé nínú kissing ń ṣe báyìí window kan ní kissing ẹ̀ ní mo ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn. Driver tó wọ́n bá rò pé mary gòdì kan ló sọ pé driver ni pé driver ló send fídíò sí mi driver kọ́. Fídíò tí mo ti ní dání láti bí 4 months mo dẹ̀ keep ẹ̀ nígbà tí ọmọ ẹ̀ máa kó lọ́dọ̀ mi bóyá ara fún ni o ó fọ́ fóònù yẹn màá fi fóònù yẹn hàn nínú fídíò tí mo fẹ́ ṣe lọ́la. Okay, time wo ní ká retí fídíò yìí? At any time mo lè drop ẹ̀ but màá drop ẹ̀ fún tẹ́rí àwọn kan àwọn tó burú ju tèmi lọ aníní tó jólè ló ń jà ó sà ní documentary ẹ̀ so tán bá ṣe documentary tèmi náà kò sí wàhálà ajá pé bẹ́ẹ̀mi náà ṣe wáyé pé mo fẹ́ yan tèmi nìyẹn mi ò dẹ̀ jalè mo jì sọ́fì obìnrin ni Ọlọ́run dẹ̀ ti kó mi yọ so bọ̀ mi ní ẹ́fà àwọn kan dẹ̀ ń take kìíní personal torí tó ṣẹlẹ̀ yẹn èyí tẹ́ ń sọ̀rọ̀ sí single mother go and stop it, it's not good. Don't think that kì í ṣe gbogbo single mother ni ò dá o. Ẹ má torí pé ìka kan ṣẹ̀ ẹ wá mú gbogbo ìka mẹ́wẹ̀ẹ̀wá ẹ̀ ń gé o. Single mother dá o. Ọkùnrin tí ò dá náà wà bóbìnrin tí ò dá ṣe wà o. Bẹ́ẹ̀ ni. Bí mo ṣe ṣe àgbákò obìnrin eléyìí ṣé ẹ máa sọ fún mi pé kí n má fẹ́ obìnrin mi tó bá wù mí pé mo fẹ́ má rí ṣé máa ní kóbìnrin mi má fẹ́ mi torí pé mo ti bímọ rí. Obìnrin mi náà wà tó jẹ́ pé ó ti ṣàgbákò ọkùnrin mi o tó jẹ́ pé ó sì rìn ní àgbákò ló ṣe. Ṣé irú obìnrin tó ṣàgbákò yẹn ṣé relationship is not do or die tó dẹ̀ jẹ́ pé kó fi relationship yẹn lẹ̀ ló máa save life ẹ̀ ṣe máa ní kó má rí màrí àbẹ́ máa ní kó lọ máa dókó káàkiri ni kò possible náà. Ẹ má jà máa bá ẹnìkan jà tọwọ́ bọ ìgbàlé lójú o. Kódà single mother mi ó dájú àwọn ọmọ ṣé àwọn kẹ́kẹ́ tó rọ́mọge tí ò tí ì máa sọ lóṣó ń sìn ẹ máa rìn jìnnà ẹ tẹ́ ẹ lè fóògùn ní fájìmọ̀. Kẹ́ ẹ tó rí ọmọge tí ò sọ lóṣó máa ń sìn ẹ máa rìn jìnnà o. Eléyìí tí ò ṣe pọ́bílíkì ó ń ṣe pírágẹ́tì. Àwọn ìyàwó ilé ń ṣe. Gbọ́ kíyàwó ilé máa sọ pé òun ò tiẹ̀ mọ̀gbà tó ti bọ̀ láàbùdásì ló ń ṣe. Ẹ jọ question mi tó jẹ́ join life yìí ni pé ṣé wọ́n so oògùn sí ni tó fi lọ join life yẹn ojú gbà mí tì fún o àánú ẹ̀dẹ̀ tó wá ṣe mí pé. Don't worry because ó bẹ́tà kó lọ sí court àbí police station ju kó join life àwọn tó ń wá bí life tí wọ́n ṣe máa I don't even know how to talk am. Kí ni Dara olókìlì tẹ́bà ṣe pé ó fẹ́ bà fámílì ẹ̀ lójú jẹ́ kí ló lọ ṣe ní láìfù yẹn kí ló lọ ṣe ń bẹ̀ wọ́n ti nì. Bàbá títò lóhùn ò mọ̀ ẹ̀yìn ìgbà tí wọ́n jọ sòsì tán wọ́n máa ń pera wọn tó bá dẹ̀ ní wọ́n ń pera wọn kó tún sọ pé no kí n mú conversation wọn jáde ó wà lọ́wọ́ mi ṣé mary gòdì ló tó fún mi yẹn.
ṣé mẹ́rìndínlódì wọ́n wà bẹ́ẹ̀ ńgbà tó ń pera wọn ẹ mọ nǹkan tó dùn mí ni pé mo wá ń bira mi pé kí ló ń ṣe fún lọ́jọ́ tí ó lọ lé bàbá tí kò fún ní 10,000 ká mọ̀ sọ pé ìyà tí mò ń fi ń jẹ òun ló fà á tó fi ń ṣe kò fún ní 10,000 naira wáì tó bìnrin ṣe jẹ́ ìkà àbáyẹn kò ń ṣe gbogbo obìnrin o wáì tó ṣe decide láti ṣe irú nǹkan báyẹn fún mi wà láìtàláì tí wọ́n bá sọ pé lẹ́yìn ìyá tó bí mi ọmọ ẹ̀ ni ọmọ ẹ̀ àníṣe ìmọ̀ bóbìnrin yẹn ṣe lè fáìn tó mi lè wò lẹ́ẹ̀mejì ọlọ́ọ̀bá ń gbọ́. ẹni bá sọ pé òun ti rí èmi àtobìnrin kan tá a jọ wọ òtẹ́ẹ̀lì kan rí nígbà tí mo ti fi ọmọ ẹ̀ sílé kó sọ pé òun rí èmi àtobìnrin kan ní sósó òtẹ́ẹ̀lì mo wà lóyà láti kùdìkọ́. ṣùgbọ́n ó wá tó stéèjì kan nígbà tí mo ṣe nǹkan kan tó dá pé tí n bá wá iṣẹ́ ẹ̀mọ tó lè kó ń lé mi gangan kí ló lè kúrò gangan tẹ́mi mi ti fẹ́ bọ́ tí mo ti fẹ́ kú tí mo fọ́kàn kéjì. kí ló ṣẹlẹ̀ gangan. tí mo fẹ́ kàn kéjì tí n bá wá fẹ́ súnmọ́ ara mi máa wá wálẹ̀ tó a wá súnmọ́ra mọ́ rárá kò wálé ẹ̀ńdó ẹ̀ mọ́. ẹ ti rí bí gbogbo kinní yẹn ṣètò ìgbà kan sọ fún mi lèmi ṣe wá ọ̀nà tí màá fi rí evidence tí mo dẹ̀ gain evidence mi. So bó ṣe jẹ́ nìyẹn sà kí ló ṣe inú jí o ó dùn mí fún kó lọ sí láti ó dùn mí fún. màá sọ nǹkan fún ẹ send me your account send ẹ sí mi ní DM àwọn kan wọ́n fẹ́ assist kan send ẹ sí DM mi màá send ẹ sí wọn mi like láti máa post account torí àwọn tó máa fi ń ṣe fraud so jọ send ẹ sí mi K-Solo àti another people another people aláyé wa ni àwọn kan wà tó jẹ́ pé mo fẹ́ káwọn èèyàn tán bá máa dúpẹ́ lọ́wọ́ wọn o. nígbà tí mo wà nínú gbogbo bàbá mo go through a lot o. dọ́tọ̀ mi ń fi mí sílẹ̀ 7,000 ló kú lákàntì nígbà tó wá lọ yẹn ìgbà tó wá kọ́ ọmọ fún mi orí mi wá dàrú pé how I want to do it báwo ni mo ṣe fẹ́ ṣe odidi ọ̀sẹ̀ kan mo fi ń sunkún nulẹ̀ àwọn ọmọ mi ò lè lọ school torí pé ẹ mọ̀ pé wọ́n ti kó fún mi mo ní ìdàtí eléyìí tí ó jẹ́ 1 year old 2 years old mo máa ní ìdàtí fi sí school ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ school ni èyí tó jẹ́ ẹgbẹ́ tí mo ti bí tẹ́lẹ̀ ìyẹn mo máa ní ìdàtí change square ìrònú yẹn wá bá mi pé báwo mo ṣe fẹ́ ṣe ẹni tí ó ń fún mi dọ̀ iná òun náà ló ti lọ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ godfather mi yẹn HMD máa yẹn ìmọ̀ obìnrin láìsí pé mo nídìí tó fẹ́ ti oko bọ̀ máa yẹn kò sẹ́ndì owó sí mi lọ́sẹ̀ ó máa sẹ́ndì 200,000 sí mi. ó dẹ̀ fẹ́ máa gbéyàwó. kò àní godfather mi ní sẹ́ HMD yẹn àti woman kan ní UK bíi bẹ̀ṣẹ̀ wà àti ìyá kan tó ń pè ní ìyá ọ̀gbálòdì ìyá yẹn náà kan ṣàdé láìkì mi ni fọ̀nù kan lè pè mí Lande send àkáǹtì ẹ̀ ìyẹn kò mọ tó ń ṣẹlẹ̀ létà kò tó di kó ṣẹ̀ṣẹ̀ mọ́